Orúkọ tèmi ni olóyè àgbà Kozim Àbáyọ̀mí Azeez tí mo jẹ́ Ajaguna gbogbo ilẹ̀ Òṣogbo pátá nílé lóko àtẹ̀yìn odi. Lórí ètò tí à ń ṣe ní òní, ó jẹ́ ọ̀kan lára àwọn ètò tí a là kalẹ̀ fún ayẹyẹ ọdún Ọ̀ṣun-Òṣogbo. Torí ọdún Ọ̀ṣun-Òṣogbo tá à ń sọ yìí, ó máa ń gbà wá ní ọ̀sẹ̀ méjì gbáko. Ní ọjọ́ Ajé ọjọ́ kejìdínlọ́gbọ̀n inú oṣù keje ọdún tó kọjá yìí, a ṣe tí à ń pè ní ìwọ́pópó. Ìwọ́pópó tá à ń sọ yìí, òun là ń pè ní cleansing. Wọ́n fi ń clear part tó lọ láti ìgboro ìlú lọ sí ojúbọ Ọ̀ṣun ní ayé ìjọ́un. Wọ́n á sanko ẹ̀gbẹ́ kìíní, oko ẹ̀gbẹ́ kìíní yìí tí ó fi dé. Ṣùgbọ́n ó ti wá di àṣà, ó ti di àṣà tí a gbọ́dọ̀ mọ̀ ṣe ní ọdọọdún, ó ti di orò ìlú Òṣogbo. Lẹ́yìn ìgbà tí a bá ṣe ìwọ́pópó tán ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday, tó bá di ìjọ́ Àlàmísì tó tẹ̀lé, ìjọ náà la máa ń ṣe ayẹyẹ olójú mẹ́rìndínlógún. Ìjọ yẹn ni a tan náà àtùpà olójú mẹ́rìndínlógún. Àtùpà olójú mẹ́rìndínlógún jẹ́ àtùpà tí Olútìmọ́ gbà lọ́wọ́ ẹbọra nínú igbó Ọ̀ṣun nígbà ayé ìwáṣẹ̀. Nígbà tí Olútìmọ́ dẹ̀ gba àtùpà yìí tán, ẹbọra náà sọ fún pé tó fi lè mú kó o fi àtùpà ilẹ̀ fún wọn nílùú Òṣogbo ni pé kí wọ́n máa lò ó gẹ́gẹ́ bí àwọn ọmọ òun ṣe ń lò. Lílò wo wá ni àwọn ọmọ rẹ̀ ń lò? Tí wọ́n bá ti tanná yẹn ní àṣálẹ́, wọ́n ó make sure pé àwọn jó yípo rẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta, ní ìgbà mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta kó tó di pé ojúmọ́ mọ́. Ẹ̀ẹ̀mẹ́ta ní ìgbà mẹ́ta kí ojúmọ́ tó mọ́. Wọ́n ó ṣe àkọ́kọ́ ní agogo 10, ẹlẹ́ẹ̀kejì ní aago 12 sí aago 1, ẹlẹ́ẹ̀kẹta ní aago 4 ìdájí. Tá a bá ti wá jó yípo nígbà mẹ́ta ní aago 4 ìdájí, olúkúlùkù yóò gba ilé rẹ̀ lọ. Ayẹyẹ eléyìí ti parí síbẹ̀. Èyí tó tún wá tẹ̀lé ayẹyẹ olójú mẹ́rìndínlógún ni ìkójọọ̀lú tí bàbá wa Àtaọ́jà máa ń ṣe. Ìyẹn jẹ́ ní ọjọ́ ìsinmi tó bá tẹ̀lé Àlàmísì tá a ṣe olójú mẹ́rìndínlógún. Ìyẹn ni ayẹyẹ tí a ṣe ní àná. Wọ́n á dáná fún gbogbo ọmọ ìlú Òṣogbo, pátápátá. Wọ́n á dáná, wọ́n á wá oúnjẹ fún wọn àti nǹkan mímu ni wọ́n á fún wọn. Òní ni à ń ṣe ayẹyẹ ìbọrí ìbọ adé. Ní tí à ń pè ní ìbọrí ìbọ adé ni pé à ń ṣe ìbọrí àti ìbọ adé fún àwọn ọba tó ti jẹ rékọjá lọ àti ọba tí ó wà nísìn. Torí rẹ̀ tẹ́ ẹ bá wo ayẹyẹ tí wọ́n ń ṣe lẹ́ẹ̀kan, wọ́n bẹ̀rẹ̀ láti orí Láròyé Gbáléwọ̀lú tó jẹ́ Láròyé àkọ́kọ́ tí ṣe Àtaọ́jà ti ìlú Òṣogbo, títí fi dé orí ọba Jímọ̀ Abídèmí Oyètúnjí Ọlánìpẹ̀kun tí ṣe Láròyé lẹ́ẹ̀kejì. Kábíyèsí o, tí wọ́n sì wà lórí àlééfà báyìí. Kọ́lọ́ Elédùmarè kó jẹ́ kí bàbá wọn ó pẹ́ lórí ọlá, kí wọ́n ó pẹ́ fún wọn, káwa náà sì bá wọn jìnnà pẹ́. Ní ẹ bá wo ìgbà tí aláǹṣe ìbọrí ìbàdé, ẹ rí i pé wọ́n ń sọ obì. Ìdá ń sọ pé wọ́n ń sọ obì lórí ọba kọ̀ọ̀kan ni wọ́n ń sọ obì lé lórí láti wò gẹ́gẹ́ bí ọdún yìí yóò tún sí rí. Inú wa sì dùn lọ́pọ̀lọpọ̀ torí pé gbogbo obì tá a sọ lónìí, gbogbo ẹ̀ ló yàn pátápátá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ Òṣogbo. Ọdún yìí ó dùn ju tẹ̀yìnwá lọ. A sì mọ̀ pé ọdún tí túnbọ̀ yóò tún dùn ju eléyìí lọ nínú owó, nínú ọlá, pẹ̀lú àlàáfíà ara. Tó mo wá ń fi àsìkò yìí kí gbogbo ọmọ ìlú Òṣogbo pátápátá nílé lóko lẹ́yìn odi pé ọdún Òṣogbo lọ́dún tá à ń ṣe, kí wọ́n mọ̀ rí bí ọdún ẹbọ, kólúkúlùkù ó wálé
kí wọ́n wá tún lé bàbá wọn ṣe. Wọ́n lọ máa lè yàn ní sọlénù odò tó bá sì gbàgbé orísun rẹ̀ yóò gbẹ dànù ni. Ọdún tá à ń ṣe ọdún àṣà ni, kì í ṣọdún ẹbọ. Mo wá fàsìkò yìí gbàdúrà fún bàbá wa ọba Jímọ̀ Abídèmí Ọlánìpẹ̀kun Lárọ̀ọ́yè kejì pé adé ó pẹ́ lórí o, bàtà ó pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ ó dọ̀kìnní, igba ọdún kan ni o. Àjíǹde ara wọn yóò mọ̀ jẹ́ àwọn alálẹ̀ Òṣogbo ó bá wọn ṣe o. Ẹ bá kórè yèyé fọ́sùn o, òrè yèyé o.